Ìmọ̀ Bíbélì, Mátíù orí 14 ẹsẹ̀ 23 yìí wípé, nígbà tí ó tú ìjọ ènìyàn kà tán, ó gorí òkè lọ. Nígbà tí alẹ́ sílẹ̀, òun nìkan wà níbẹ̀, ó ń gbàdúrà. Mo rántí orin kan wípé, ọ̀rẹ́ wo la ó níbi Jésù tí olùbànújẹ́ wá? Ànfàní wo ló pọ̀ báyìí láti máa gbàdúrà sí? Àlàáfíà púpọ̀ là ń sọnù, a sì ti jẹ̀rora pọ̀, nítorí a kò fi gbogbo ọkàn ṣàdúrà níwájú rẹ̀. Kí ni àdúrà? Àdúrà, àwọn olóyìnbó pè ní prayer, is the communication between you and God. Please kindly communicate with God. What you are passing through, what you are facing, dialogue with God. He will reply you. Move closer to him. Súnmọ́ Ọlọ́run, má ṣe jìnnà sí i. Ẹ gbàdúrà sólúwà. Òun nìkan ni èrè Jésù, ẹni tá à ń wò. Tóun náà bá lè gbàdúrà, kó yára rẹ̀ sọ́tọ̀ onípẹpẹ àdúrà. Àwa wa ń kọ́. Ẹ jẹ́ ká gbà á. Ọ̀rẹ́ wo la níbi Jésù? Òun ló lè rùbànújẹ́ wa. À ń sọ àǹfààní tá a ní. À ń sọ ọ́ nù. Ẹ má jẹ́ ká sọ àǹfààní yanu nínú Jésù nù. Ẹ jẹ́ ká súnmọ́ ọ. Ẹ jẹ́ ká súnmọ́ Jésù. Ó máa tẹ́tí gbọ́ wa. Ẹ jẹ́ ká má gbàdúrà o. Ẹ jẹ́ ká má bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ìgbà kan àbí ká lọ bá àwọn ọkọ̀ yọ máa bá wa communicate pẹ̀lú Ọlọ́run. Bọ́ nísìnyí, wọ́n jẹ́ kélé tẹ́ḿpìlì ti ya. A ti lè lọ bá a fúnra ara wa láti ké pè lédùmarè. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹ jẹ́ ká mú iṣẹ́ o. Ẹ má jẹ́ ká ṣàǹfààní tá a ní láti máa gbàdúrà sólúwà. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ìtùnú. Olúwa ń bẹ fún wa o. Olúwa ń bẹ bí tàtijọ́. Àwa la ò sí bàbá bí tàtijọ́. Olúwa ń bẹ bí tàtijọ́. Ẹ jẹ́ ká yìn bàbá bí tàtijọ́. Ẹ ṣé o. Ẹ tẹ̀lé mi o.